àwọn kérúbù sẹ̀lẹ̀ wọ́n fẹ́ àwọn olùṣọ́ àwọn ọmọ ìjọ wọ́n fẹ́ ìkórè ti bẹ̀rẹ̀ àjọ̀dún akíkànnì ẹ́ tí àwọn ìjọba tí àwọn Sanwó-Olú ò ní gbé màlúù fún tí àwọn Adeleke ò ní gbé màlúù fún wọ́n sì rí ìlú wọn wọ́n dẹ̀ fẹ́ pa màlúù torí ìlú le a máa fún oníṣẹ́ ìnáwó àwọn tó fẹ́ ra sùtánà tí sùtánà wọn máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ àwọn tó fẹ́ ra aṣọ ìkórè ló ti èsì afẹ́ fún oníṣẹ́ ìnáwó ẹ̀yin tẹ́ fẹ́ pa ẹran ní ìkórè yín ẹ̀yin olùṣọ́ ẹ̀yin alàgbà tí ẹ̀ ti tó tán tí ẹ̀ ní èdè ẹ̀ iṣẹ́ náà lélẹ́yìí kẹ́ máa gbọ́. ẹ wá kídìní màlúù ẹyọ kan ẹ wá èso akọ ọ̀bẹ́pẹ ata pẹ̀lú gbogbo ẹ̀ lọ papọ̀ epo oyin ṣúgà iyọ̀ ẹ fi sè ẹ wá máa ṣàdúrà sí pé ìnáwó tí mo fẹ́ ṣe yìí mo jẹ́ ẹran ló fẹ́ nǹkan tó bá fẹ́ ṣe a máa ṣàdúrà tó bá jẹ́ tó bá kù bí ọ̀sẹ̀ méjì tó bá fẹ́ ṣe tàbí 7 days ẹ ṣe bó jẹ́ aṣọ lẹ fẹ́ rà àṣẹ ààbò ṣe ẹgbọ́n yẹn wà mọ́ ìkejì ẹ wá àgbọn ẹ wá ewé ìtàgìrì ẹ wá agolo rice ẹyọ kan agolo kékeré yẹn ẹ fi omi àgbọn yẹn ẹ fi fọ rice yẹn ewé ìtàgìrì yẹn ẹ gbó pẹ̀lú omi ẹ fi ṣe rice yẹn ẹ gbọ́dọ̀ fi yọ̀ sí o ẹ bẹ̀ sí jẹ rice yẹn pé owó báyìí mo fẹ́ raṣọ mo fẹ́ ṣe gbogbo ẹ̀ káṣíìrì gbò àṣírí máa bò fún ìnáwó mi fún yín láti jẹ o ẹni pé kò sí pọ́ọ̀tù tẹ́ẹ̀lì fi sí ẹ bá ti máa fi ṣe nǹkan lé ẹ wá ewé tábà tútù tobacco ẹ lọ wá ọpọlọ màlúù wọ́n ń tà lọ́jà ẹnu ewé yẹn báyìí epo iyọ̀ ata gbogbo ẹ̀ sí lọ́bẹ̀ ẹ fi ṣe ọpọlọ màlúù yẹn màlúù mo fẹ́ pa ọ ẹran mo fẹ́ pa ọ aṣọ mo fẹ́ rà ọ ẹ̀jẹ̀ àṣírí máa bò àṣírí máa ṣe kíni ẹ ra sùtánà ẹ ra gbogbo nǹkan ẹ lọ àtúbù onílówó ẹdúlòrò ẹrówó ná ẹjọ dáadáa ẹ yọ̀dí dáadáa bó bá fẹ́ ra sùtánà ẹ̀ wọ́n mi wà wọ́n máa ń lé sùtánà 35,000 per yard wọ́n á rà á iṣẹ́ ìnáwó láti fún yín o ó dájú kẹ́ ẹ lọ ṣe ẹni pé àṣírí àṣekébé ààbò ṣé kọ́ múdà mẹ́wàá wá tí àṣírí wá. ẹgbẹ́ mi ò ń gbà dá mẹ́wàá àwọn olómọ wọ́n lè mú tọrọ àmì làwọn ń gbà tó bá fún wa ní tọrọ àmì bẹ́ẹ̀ dẹ̀ fún wa àwa obìnrin dá mẹ́wàá lọ́wọ́ ẹni kan. Ọlọ́run ṣiṣẹ́ owó ẹ̀. bẹ́ẹ̀ ni tó ẹ̀yin tẹ́ ẹ ṣàjọ̀dún ẹ má dáhùn o ẹ má ṣe kò fún sunukú pé tonúkú ni ò jẹ́ ká ẹ lówó. ẹ bọ́ òṣèlú nìyẹn. ó dàbọ̀. Adébáyọ̀ ká máa ń dárúkọ ìwé Akíntọ́lá ìwé Akíntọ́lá kí n jẹ́ tó ń ṣe. Olóògbé ló máa ń sábà rí káàkiri. Iṣẹ́ tó ń ṣe pọ̀. Ewé Akíntọ́lá tẹ́yàn bá ní ibà pọ́njú wọ́n á sí ewé Akíntọ́lá yẹn wọ́n lè fi pọ́ọ̀tù sí o ilé ìgbéyà kòkò wọ́n á sì wọ́n á wá ọṣẹ sódà wọ́n bá ti sè tán á bù díẹ̀ sílẹ̀ nú ẹ̀ á bù díẹ̀ tó máa mu á bù sí ní kọ́ọ̀pù á jẹ́ kó tutù wọ́ọ́rọ́ á bomi fọ á tutù wọ́ọ́rọ́ awọ́ àwa mú sódà yẹn á wá fi epo àfọ̀pá gbogbo ara pátápátá bẹ́ẹ̀ ni àwa bẹ̀ sí fi wẹ̀. A ṣí gbogbo ibà yẹn kó lára. Kò ní àyájọ́ omi, mo ti sọ fún yín pé mi ì ṣe babaláwo, mi ì fún yín láyájọ́. Àwa bẹ̀ sí fi wẹ̀. Tó bá wẹ̀ tán, àwa mu àgbo yẹn sí. Àgbo yẹn ló máa mu. A rí pé gbogbo ibà yẹn. Àpáta táífọ̀dù tó ń lórí. Àwọ̀ ẹlẹ́ẹ̀kan ni àwọ̀ ẹlẹ́ẹ̀mejì. Ẹ̀ẹ̀kan ṣoṣo ni wá ti wẹ̀ ẹlẹ́ẹ̀kan wà òkè. Ó máa mú lọ. Ní òkò mú lọ ẹ̀ẹ̀kan ṣoṣo yẹn á ti gbogbo ẹ̀ ló máa tọ̀ dànù. Ó bá lọ bẹ́ẹ̀ rìpíìtì ẹ̀. Mo kò ní ó lè máa rìpíìtì ẹ̀ lóṣooṣù tó bá wù ú
tí ó ti yé yín ó wà bẹ́ẹ̀ yẹn fún. Ewé Akíntọ́lá náà ó lè gún mọ́ ọṣẹ ó máa wẹ̀ fún ibà màléríà gbogbo wọn yẹn ó bá ń kun a máa fi tí ó ti yé sìn. Ewé Akíntọ́lá náà ó lè fi ògùrọ̀ tó hàn ta omi sí á fi gbó tí ò bá rógùrọ̀ ó lọ wo omi dùn ó fi gbowó Akíntọ́lá yẹn ó máa mú abẹ́sí máa tọba yẹn dànù tí ó ti yé sìn. Ewé Akíntọ́lá náà ẹ bá gun mọ́ṣẹ́ kẹ́ máa wẹ̀ àgbélépọ̀ ta ni bẹ́ẹ̀ bá sa nǹkan sí yín padà bá ẹni yẹn back to sender ni. Tí ó ti yé sìn. Ewé Akíntọ́lá náà wọ́n tún fi ń ṣàfúnjẹ àgbègbè kápá yẹn ti àfúnjẹ bẹ́ẹ̀ ni. Ewé Akíntọ́lá náà wọ́n tún fi ń ṣiṣẹ́ ìfẹ́ràn. So ẹ̀jẹ̀ ibi tá a fi dé èèyàn tó orí àwọn àfáà tó máa gba 1 million lọ́wọ́ wọn.